lónìí wàá mú wa wọnú ẹ̀rí ògo tó ga jùlọ o. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá, gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ fún ìrìn àjò àná gbogbo tó mú mi rìn ní àtàlàfíà, fún ọwọ́ agbára rẹ nínú ayé mi, fún àṣẹ àjíǹde àti ìyè èyí tó fi ṣe mí dẹ́ni dáláre láti tún lè wà níwájú rẹ, láti lè yìn ọ́ lógo, láti lè gbórúkọ rẹ ga lójú tuntun, láti lè gbáre tuntun pẹ̀lú bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayé rẹ yìí bàbá, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo yìí padà sọ́dọ̀ mo sọ wípé o ṣe èyí fún àánú àti ìrọ̀fẹ́ lórí ayé mi, fún títí bàtà agbára lórí ayé mi. Ìjẹ́ pé ní gbogbo ìrìn àjò mi àná ìwọ gbàjọba, ìwọ gbà gbogbo sógo, ìwọ fi tóbi agbára àti wàhálà ìran, ìwọ fi àjùlọ rẹ hàn, ìwọ yìnyín lógo nínú gbogbo pátá. O ṣe bàbá ọmọ ẹ̀mí mímọ́, o ṣe ológo jùlọ, o ṣe olórí ọ̀fẹ́. Èbè àdémọ́ bẹ̀rù fún agbára àjíǹde àti ìṣe èyí tó tún fi pa mí mọ́ lójú oorun mi, èyí tó mú mi sùn ní àtàlàfíà, èyí tó ti mú mi jí ní àtàlàfíà, èyí tó tún fún mi ní okun àtagbára láti lè wà níwájú, láti lè yìn ọ́, láti lè gbórúkọ, láti lè fọ́ pàtó fún ògo rẹ, fún gbogbo àwọn ara rere ògo tó ga tuntun bí sẹ́lẹ̀ pé tí wọ́n tún ṣe ní ayé mi lọ́jọ́ tó ní. Mo sọ wípé ògo ní forúkọ rẹ, ìyìn ní forúkọ rẹ, ògo ní forúkọ rẹ. Ní gbogbo ọ̀rọ̀ mo sọ wípé o ṣe, ní gbogbo ọ̀rọ̀ mo gbórúkọ rẹ, ní gbogbo ọ̀rọ̀ mo fọpẹ́ fún ọ. Ní tí ayé mi mọ̀ yẹn tí mo gbórúkọ rẹ, o ṣe ọba àwọn ọba. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. À ń kà nínú ìwé Luke orí ìkẹrin-ó-lé-ní-ogún, a kà ẹsẹ̀ kejì dé ẹsẹ̀ ìkẹfà rẹ̀. Wọ́n sì bá àti yí òkúta kúrò ní ẹnu ibojì. Nígbà tí wọ́n sì wọ inú rẹ̀, wọn kò sì rí òkú Jésù Olúwa. Ó sì ṣe bí wọ́n ti ń ṣe ránhùnránhùn kiri níhà ibẹ̀, kíyèsí àwọn ọkùnrin méjì aláṣọ dídán dúró tì wọ́n. Nígbà tí ẹ̀rù bá wọn tí wọ́n sì dojúbolẹ̀, àwọn áńgẹ́lì náà bi wọ́n pé, èéṣe tí ẹ̀yin fi ń wá alààyè láàrin àwọn òkú? Kò sí níhìn-ín, ṣùgbọ́n ó jíǹde. Ẹ rántí bí ó ti wí fún yín nígbà tí ó wà ní Gálílì. Wọ́n ń wá alààyè láàrin àwọn òkú. Àwọn áńgẹ́lì jẹ́ kó jímọ̀ fún yín pé kí wọ́n rántí bó ti wí fún wọn, nítorí pé kò sí níhìn-ín, ó ti jíǹde. Orí ọ̀rọ̀ wa fún ìrìnàjò ọ̀sẹ̀ yìí, ibojì Jésù Olúwa ṣòfò nípa àjíǹde rẹ̀. Ibojì àti ìgbèkùn gbogbo ṣòfò èyí tí a lò fún ògo mi àti ìṣẹ̀dá mi nítorí agbára àjíǹde Jésù sọ èmi àti ògo mi dòmìnira. Agbára àjíǹde Jésù Kristi ló sọ èmi àti ògo mi, àyànmọ́ mi, ìṣẹ̀dá mi, iṣẹ́ ìránṣẹ́ sórí ọjọ́ mi àti gbogbo iṣẹ́ tèmi di òmìnira. Sọ fún díẹ̀ yìí, gbogbo ibojì èyí tí a ti ṣètò kalẹ̀ àbí tí a lò, àbí gbogbo ìgbèkùn àbí àhámọ́ tá a lò wípé a fi dá ayé mi dúró, a fi dá ìṣẹ̀dá mi dúró, a fi dá ògo mi dúró, a fi mú kébì kí n mọ ráhùn ohun rere pátápátá, gbogbo wọn ti wọ́n ṣòfò. Bẹ́ẹ̀ náà ni fún wọn náà, gbogbo ibojì, gbogbo ìgbèkùn, gbogbo àhámọ́, gbogbo ìdè, gbogbo èyí tí wọ́n sọ pé àwọn lò láti fi dá ayé rẹ̀ lóṣù kan rẹ̀, láti mọ fi pa ayé rẹ̀ lójú, láti mọ fi ní ayé rẹ̀ lára, láti mọ fi mú ayé rẹ̀ wà nínú ìkorò lójú máa bí ìbàjọ́júmọ́, gbogbo ọba tá ó ṣe ó ti ṣòfò. Nítorí àjíǹde Jésù Kristi èyí tí ń ṣe àjíǹde àkọ́bí nínú àwọn òkú, ó ti mú kí gbogbo ẹ̀kọ́ ṣòfò. Ìtò túmọ̀ sí wípé àti èmi àti gbogbo apáta àti wà nínú òmìnira. Níwọ̀n bá tí ó bá jẹ́ wípé a kò mú ohun kan mì mọ́ ìrìnàjò Ọlọ́run tí à ń rìn. Níwọ̀n bá tó bá jẹ́ wípé ó sì lára àwọn tí wọ́n wà nínú wípé Ọlọ́run ò kọ àjò. Níwọ̀n bá tó bá ti jẹ́ ní tó ṣe tó fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ àti ìrètí rẹ̀ sínú Ọlọ́run, tó sì ń ṣe gẹ́gẹ́ bí àṣẹ àti ìlànà tí Jésù Kristi là sílẹ̀, ó rí wípé ó ti gba òmìnira pátápátá. Bó ti gba òmìnira pátápátá, àkókò lọ gbó tí ń ṣe ìdè, kó lọ gbó tí ń ṣe àhámọ́, kó lọ gbó tí ń ṣe ìgbèkùn, kó lọ gbó tí ń ṣe àrí ibojì, kó lọ gbó tí ń ṣe àrí gbogbo tí ń ṣe ẹ̀sùn èyí òkòwò tí ayé ti táwọn ẹni bẹni búburú àwọn kan yẹn ègún ìpè àti ìbàjẹ́ mọ́ sọ pé àwọn ń dẹni kọ̀ọ̀kan wa mọ́ àti ogun àbí àyànmọ́ àbí àìṣẹ̀dá wa àbí iṣẹ́ wa àbí ohun gbogbo nǹkan tí ń ṣe ohun rere ayé wa. Nítorí pé gbogbo ẹ ti ó ti ṣòfò lọ. Àwọn ni wọn ò tí mọ̀, ṣùgbọ́n kí wọ́n tó mọ̀, a máa pẹ́. Ìdí ni wípé lọ́dọ̀ títí wọn oṣù tó wà nínú àhámọ́
mo ti tán wà nínú àhámọ́ àbí nínú ibojì táwọn gbé mi pamọ́ àbí ṣẹ̀dá mi àbí ògo mi àbí ìpè mi sí bẹ́ẹ̀ di tiṣẹ́ náà wọ́n mọ̀ pé kí ni àjíǹde Jésù Kristi ó ti fún èmi àti ẹlòmíràn so gbogbo ibi tí wọ́n sọ pé àwọn tẹ̀ nìkan kan mọ́ gbogbo ẹ̀sìn kí ni ó ti ṣòfò so nígbà tó wá ṣòfò kí lọ́kàn ohun tó kàn òun náà ni wípé kí ni fira ẹ lọ́kàn balẹ̀ ohun tó kàn òun ni pé kí ni òun ni wípé kí ọmọ kíyèsí ìrìn àjò rẹ àti gbogbo nǹkan tí wọ́n bá ṣe ìtọ́kàn òun náà ni wípé kí ni kó jẹ́ lòtítọ́ àti olódodo ìtọ́kàn òun ni wípé kí ni kó mọ retí àwọn ohun rere gbogbo tí ayé rẹ nínú àbí àwọn rere gbogbo tí ẹ kó ìtọ́lọ́wọ́ tó ti pẹ́ láti tẹ̀ lọ́wọ́ nítorí pé àkókò tó wáyé nígbà tí o ti gba òmìnira tí ògo rẹ ìṣẹ̀dá rẹ àmì ti gba òmìnira àwọn áńgẹ́lì oníṣayọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ráyè títí ẹ láti mọ jíṣayọ̀ fún ọ wọ́n bẹ̀rẹ̀ sí rìnà rí ọ láti mọ jíṣẹ́ fún ọ kò tún sí ìdíwọ́ àbí ìdènà àbí àtakò fún ọmọ láti mọ jíṣẹ́ ayọ̀ rẹ fún ọ so fún díẹ̀ yìí ò nídìí láti mọ pòrúurú ọkàn ò nídìí láti mọ darí láàmú gẹ́gẹ́ bí àwọn ṣe ọgbọ́n tó wí ni wọ́n ti bá àti yí òkúta náà kúrò ní ẹnu ibojì náà nígbà tí wọ́n wọ inú rẹ̀ wọn kò sì rí òkú Jésù Olúwa ó sì ṣe bí wọ́n ti ń ṣe ránhùnránhùn níbẹ̀ kí ló mú wọn ṣe ránhùnránhùn ìpè kí ni ká ti wí ibo la fẹ́ wá sí bóde ṣe ṣẹlẹ̀ ibo la fẹ́ gbégbà ta la fẹ́ képe ìrànwọ́ láti wú òdìdí gbogbo eléyìí àròyé tí ò ní orí tí ò ní rú tí ò ní ìtumọ̀ ní gbogbo eléyìí ohun tí ó nídìí ohun tí mo nídìí òun náà ni pé ìgbàgbọ́ mi ohun tó nídìí ohun tí mo nídìí òun náà ni pé ìgbẹ́kẹ̀lé mi nínú Ọlọ́run ohun tó nídìí ohun tí mo nídìí ẹnì kankan wá òun náà ni wípé kí ni ká gbà wípé àníṣe kò sí ohun kan tó ṣòro fún Ọlọ́run láti ṣe ènìyàn lóhun tó ṣòro ṣe wà fún ṣùgbọ́n fún Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe yẹn pé àti ẹbí àti ẹnì kankan wá ká mọ rántí wípé ó ti fìdí rẹ̀ múlẹ̀ ó ti sọ wípé kí ni ìwọ má ṣe bẹ̀rù ìwọ má ṣe fẹ́ tó pé èmi wà pẹ̀lú ẹ láti máa ràn lọ́wọ́ so Ọlọ́run yìí olóòótọ́ àti olódodo sí gbogbo ọ̀rọ̀ rẹ̀ dandan ni yóò mọ̀ dídé ìrànlọ́wọ́ fún ẹnì kankan wá tá a bá ti jẹ́ ẹni tó ń gbọ́ tó ń gbà tó sì mú tó ṣe rìn nínú ìfẹ́ àti ìlànà rẹ̀ amen Ọlọ́run ò lè ṣe kọ́mọ̀ mú ọ̀rọ̀ rẹ̀ wá sí ìmúṣẹ èyí tó ti sọ ọgbọ́n tó wí ni èyí lèmi ẹ gbọ́dọ̀ mọ rántí láti mọ fira lọ́kàn balẹ̀ ẹnì kankan wa ní gbogbo ọjọ́ ayé wa nínú ìrìn àjò wa pẹ̀lú rẹ̀ nínú ìwé Deuteronomy tó ti ó ní yóò sì ṣe kíyèsí bí wọ́n bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ tó ṣe gẹ́gẹ́ bí ohun tí mo pa láṣẹ fún ọ ó ti mọ yòókù kò sẹ́ni tí ò tí mẹ́lẹ̀ ìbùkún ni fún ọ nílùú ìbùkún ni fún ọ lóde ìbùkún ni fún wọlé àti jáde rẹ ìbùkún ni fún nígbà tó bá wọlé ìbùkún ni fún nígbà tó bá jáde ìbùkún ni fún nínú àjọ ìbùkún ni fún ọmọ náà rẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ohun gbogbo tó bá dáwọ́lé dé ọmọ yọrí ṣe rere láti ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ kẹrìnlá tá a bá lọ ka á rí gbogbo ẹ̀ níbẹ̀ èyí gbọ́dọ̀ jẹ́ kó di bíbọ̀ fún ọ wípé kí ni àní gbogbo àwọn ìlérí wọ̀nyí fún gbogbo àwọn tí wọ́n gbọ́ tí wọ́n gbà tí wọ́n sì gbọ́ràn tí wọ́n sì rìn nínú ìfẹ́ rẹ̀ ni so àwọn ìlérí àti ìbùkún ìlọ́yọ̀ kan gbẹ́kẹ̀lé kó sì gbà pé gbogbo ẹ̀ yóò sì kí ni o yóò wá sí ìmúṣẹ nítorí pé kí ni Jésù kú ó jíǹde nítorí ìgbàlà èmi àti ẹ ibojì Jésù ṣòfò bẹ́ẹ̀ náà ni ibojì àti ìgbèkùn àtàhámọ́ gbogbo èyí tá a gbé ọpamọ́ sí tá a gbé ṣẹ̀dá àti ògo rẹ àti ṣeré pamọ́ sí àti tèmi pápátá ó sì kí ni o ti ṣòfò nítorí pé kí ni agbára jíǹde ó ti fẹ́ nìkankan wa ní òmìnira kó lọ́wọ́ gbogbo tí ń ṣe ìgbèkùn ó ti fún ìṣẹ̀dá àti ògo àti ìdálá àti oríire ẹnìkankan wa ní òmìnira kó lọ́wọ́ gbogbo tí ń ṣe ìgbèkùn àti àhámọ́ wọ̀nyí so fún díẹ̀ yìí kò sí ohun kan tó yẹ kó ṣe kí ni kó tó mọ mú ọkàn ẹnìkankan wa pòrúurú mọ́ àwọn ọgbọ́n tó wí fún Màríà àti Màríà ni ó dé mi ò ti sọ fún yín pé bẹ́ẹ̀ bá gbàgbọ́ bí wọ́n bá gbàgbọ́ ìwọ ò rí ògo Ọlọ́run so ìgbàgbọ́ rẹ ni Ọlọ́run nídìí wo àwọn áńgẹ́lì ti ṣetán tí wọ́n mọ̀ jíṣẹ́ ayọ̀ fún ọ kò tún sí ìdíwọ́ àbí ìdádúró fún ọmọ nítorí pé kí ni gbogbo tó ń fa ìdíwọ́ àbí ìjìnlẹ̀ àbí ìdádúró pátápátá ni àjíǹde Jésù Kristo ṣe kí ni o ti gba agbára kó lọ́wọ́ wọn gbogbo tí ń ṣe àtakò ìjẹ́ pé ó mú kí àwọn áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ oníròyìn ayọ̀ tọ́lọ̀ ti gbé kalẹ̀ nítorí rẹ nítorí tèmi kí wọ́n mọ̀ náfààní àti jíṣẹ́ kálukú fún wọn bó tó àti bó ṣe yẹ tàbí kí wọ́n mọ̀ náfààní àti débi tí ẹnì kọ̀ọ̀kan wá gbogbo ẹ̀kọ́ bá tàbí àjíǹde Jésù Kristo ṣe kí ni o ti bàjẹ́ inú gbèkùn inú àmọ́ inú tóbó inú àìbòjì àbí inú ẹ̀wọ̀n tí wọ́n dé ẹnìkọ̀ọ̀kan wa mọ́ tí wọ́n dé ìṣẹ̀dá àti ògbẹ́ ẹnìkọ̀ọ̀kan wa mọ́ tí wọ́n dé iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa bí ìṣẹ̀lẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa èyí ló ń fa ìdíwọ́ fún àwọn gbogbo tí ń ṣe àwọn áńgẹ́lì oníṣẹ́ láti lè kan ẹ̀mí àti lára ṣùgbọ́n lónìí Jésù ti jíǹde gbogbo ibojì gbogbo àhámọ́ ìgbèkùn gbogbo àjàgà gbogbo èyí tá a fi wọ ẹnìkọ̀ọ̀kan wa ògo àbí ìṣẹ̀lẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa gbogbo pátá wọ́n ti ṣòfò èyí tó yẹ kó já ti já dànù èyí tó yẹ kó gbẹnẹgbẹ àti gbẹnẹ dànù so èmi àti ẹ àníjì
láti mọ dára aláàmú mọ́ èmi àti àìnídìí láti mọ gbọ́ra wa lọ́kàn gbóná mọ́ èmi àti àìnídìí láti mọ ráhùn àbí láti mọ ṣàròyé kankan mọ́ nítorí pé kíni olùgbàlà Jésù Kristi ó ti ṣàṣepẹ́ lórí ayé mi àti ẹ nípa ikú àtàjíǹde rẹ̀ ohun tá a nídìí ìgbàgbọ́ wa. Òkúta tá a jí jójú ọ̀nà àti yí kúrò gbọ́ ibojì rẹ ti ṣòfò ibi àhámọ́ ìgbèkùn gbogbo ó ti ṣòfò ó ti gba òmìnira bó ti gba òmìnira ògo ìṣẹ̀dá mi àṣírí mi gbogbo ẹ ti pẹ́ sí kíni ó ti gba òmìnira ẹ̀rí ayọ̀ tó ga tó lògòjọ́ ló kù ṣùgbọ́n tó bá tún wá sí kíni tó tún bá wá ìrànlọ́wọ́ síbi tí òkú sí ìrànlọ́wọ́ mọ̀ pé kíni ìwọ ló tún ṣe kíni o ló tún dèrà rẹ padà sínú ẹ̀wọ̀n mi sínú túbú mi sínú ibojì mi ọgbọ́n tákẹ́lì yẹn sọ ni. Àwọn áńgẹ́lì náà bi wọ́n pé èéṣe tí ẹ̀yin fi ń wá alààyè láàrin àwọn òkú kí ló dé tó ń wá ìrànlọ́wọ́ níbi tí ò ti gbé sí ìrànlọ́wọ́ kí ló dé tó ń wá ojú rere níbi tí ò ti gbé sí ojú rere kí ló dé tó ń wá àánú níbi tí ò ti gbé sí àánú kí ló dé tó ń wá oore ọ̀fẹ́ níbi tí ò ti gbé sí oore ọ̀fẹ́ ṣé bàbá àti ìyá rẹ̀ ló gbójúlé tó ń lọ sí kíni tó lọ bara jẹ́ kí wọ́n lè bá ṣàánú kí wọ́n lè bá ràn lọ́wọ́ ẹ̀gbọ́n tàbí àbúrò ọ̀rẹ́ tàbí aládùúgbò àbí àwọn ẹni mímọ́ torí pé kíni wọ́n ní agbára àbí wọ́n ní oore ọ̀fẹ́ àbí wọ́n wà ní ipò kan tó dára ìjẹ́ pé kíni tó bá lẹ̀ mọ́ wọn gbọ́ mi ò ń de ara rẹ sínú túbú mi ò ń de ara rẹ sínú ẹ̀wọ̀n mi ò ń gbé àjàgà mi wọra ẹ lọ́rùn ò tún ṣe kíni ò tún gbéra rẹ wọnú ibojì mìíràn pẹ̀lú àwọn yẹn nítorí pé kíni ìrànlọ́wọ́ rẹ kò sí lọ́wọ́ wọn. Fi ìgbàgbọ́ rẹ dúró lórí ẹsẹ̀ rẹ níbi tí Ọlọ́run bá fẹ́ kó wà. Fi ìgbàgbọ́ rẹ fi jókòó níbi tí Ọlọ́run bá fẹ́ kó sí kíni kó jókòó sí. Jẹ́ kí ìgbàgbọ́ rẹ kó tó láti gbà ọ́ láti mú ọ wọnú ògo rẹ lọ. Fi ọkàn balẹ̀ o ò nídìí àti sáré káàkiri lọ síbi kankan. Mo mọ̀ pé ìtọ́pọ̀pọ̀ sí Ọlọ́run wá sọ̀kalẹ̀ láti wá ràn lọ́wọ́ no Ọlọ́run sọ̀kalẹ̀ láti wá ràn yàn lọ́wọ́ àwọn áńgẹ́lì tí ó ti yàn ti wà láti rẹ nìkankan lọ́wọ́ kálukú wa ló ní áńgẹ́lì tiẹ̀ èyí ló fi hàn kó lè bá dá wa lójú kó sí kíni ká rí i pé àwọn áńgẹ́lì kan wá tí wọ́n wá yí òkúta kó lẹ́nu bòjì Jésù Kristi àwọn áńgẹ́lì tá a rán fún ti Jésù Kristi nìyẹn tó bá kíyèsí àkọ́ wípé tàbí ká gbọ́ wípé àwọn áńgẹ́lì wọ́n tún ṣe kíni wọ́n tún lọ tó ẹnìkan sílẹ̀ ní tí wọ́n wá ṣe òun náà láti wá jábọ̀ ti Jésù Kristi wọ́n sì jíṣẹ́ rẹ̀ wọ́n sì kíni àwọn bá ti wọ́n lọ nìyẹn. Bẹ́ẹ̀ náà lèmi àti ẹ áńgẹ́lì ẹnìkọ̀ọ̀kan wá ti wà ìtí àtẹ́rọ̀ ti gbé kalẹ̀ láti mọ jíṣẹ́ ayọ̀ wa fún wa láti mọ mú ọ̀rọ̀ wa yí padà sí rere láti mọ mú wa wọnú ògo àti rere tuntun tó ga tó lógo jọ lójoojúmọ́. Ohun tí èmi àti ẹ nídìí òun láti kíni láti dúró nínú ìfẹ́ àṣẹ àti ìlànà Ọlọ́run ká sì mọ owó ojú Ọlọ́run fúnra lọ òun nìkan ló rànlọ́wọ́ tòótọ́ òun nìkan lọ́mọ̀nà tí yóò gbégbà òun nìkan lọ́mọ bóun yóò ṣe ṣe èyí tó jẹ́ pé kíni ìrànlọ́wọ́ tí ayé mi nílò ìrànlọ́wọ́ tí ayé rẹ nílò ohun gbogbo tí ayé mi nílò ohun gbogbo tí ayé rẹ nílò yóò fi ti kálukú fi tẹ̀ lọ́wọ́. tọ́ba rò pé nípa ikú kọ́ máa rojú ọ̀rẹ́ káàkiri fún àwọn ènìyàn bá ní ló fi rojú tọ ọ̀rọ̀ ayé rẹ mo fi sọ fún wípé kíni o tún rán ara rẹ sínú ẹ̀wọ̀n mi o tún rán ara rẹ sínú túbú mi o tún rán ara rẹ sínú ibojì mi o tún rán ara rẹ sínú gbèkùn mi o tún di àjàgà mìíràn wúwo lera lọ́rùn nítorí pé kíni àwọn tó ń rojọ́ rẹ káàkiri fún àwọn ìyàwó lọ́mọ tó ń ṣe ṣé kìí ṣe ara wọn tẹ́ pé kíni àwọn gọ́gọ́ta tí wọ́n ti sọ wípé àwọn làwọn dùn sínú túbú àbí sínú bojì àbí sínú àhámọ́ ògo rẹ àtàyẹ̀mọ́ rẹ nígbà tó bá rojọ́ fún wọn kì í sì wípé kíni ìpele kò sí nínú ibojì àbí nínú àhámọ́ nínú gbèkùn ìta àjẹmọ́ àjàká tá a fi wọ́n lọ́wọ́ pé àjàká yẹn ṣe kíni o ti já dànù. nítorí wọn kì í ṣe wípé kíni àwọn kan tí ń tẹnu rẹ jáde kò yẹ kó tẹnu jáde gẹ́gẹ́ bí ẹni tó wà nínú àhámọ́ àbí nínú gbèkùn àbí nínú bojì àbí tí àjàká wúwo ń bẹ lọ́rùn rẹ̀. so wọ́n á ṣe kíni wọ́n padà lọ yẹnu bojì yẹn wò wọ́n lọ yẹnu gbèkùn yẹn wò wọ́n lọ yẹnu àhámọ́ yẹn wò wọ́n lọ wo bí ìbẹ̀rẹ̀ tí pé àjàká tí wọ́n gbé lọ́rùn ibi tí wọ́n ń lò láti gbé àjàyè sí láti fi wọ Ọlọ́run wọ́n lọ yẹ bọ̀wọ̀ tí wọ́n bá ti rí pé ó ti ṣòfò báyìí wọ́n ṣe kéde wọ́n sì tún mí di. ọgbọ́n tó wí ni ẹ kọ́ ahọ́n yín ní ìjánu kálukú wa ká kọ́ ahọ́n wa ní ìjánu. so ohun tí èmi àti ẹ nídìí
kì í ṣe láti mọ wá ìrànlọ́wọ́ káàkiri. Wo tó bá yẹ pé nípa ká sáré ni, ní àkókò kan èmi náà ti ṣe rí tí mo ti wò pé nípa eré sísá ni mo ti rí ìrànlọ́wọ́. Kò sẹ́ni tí ń dọ́dọ̀ rẹ̀ wípé kí ni mo ní ìrànlọ́wọ́ láti ra irinṣẹ́ gbọ́ kọ́bọ̀ ìhìnrere. Kàkà bẹ́ẹ̀ wọ́n tún fi mí ṣe ẹ̀yẹ di. Kàkà bẹ́ẹ̀ wọ́n tún dákún sọ̀rọ̀ mi ni. Wọ́n tún fara ní mí sí ju tàtẹ̀yìnwá lọ ni. Àgàgà tí mo bá ti jàjà rí ibì kan wípé kí ni èyí mọ̀ ṣiṣẹ́ níbẹ̀ tí ọmọ yọ owó jẹjẹ. Àwọn kan náà tí mo lọ sàrẹ̀ fún àwọn náà ni wọ́n tún ṣe kí ni wọ́n tún gbọ́n ẹ̀yìn láti lọ dá wàhálà lẹ́ níbẹ̀. Ìtẹ́ gbogbo yóò tún dojú rú. Ọ̀kan tí ẹ ń bẹ tí mo jẹ́ ti fọkàn sí wípé ọ̀nà ṣe pátápátá tí mo lọ bẹ́ẹ̀ ni ẹ tí mo lọ bá a sọ tó tọ̀ sọ fún pé kò sí wàhálà ọ̀rọ̀ parí. Wo alẹ́ ni mo sọ nígbà tí ilẹ̀ mọ́ ọ̀rọ̀ ti di nǹkan mi. Wàhálà wa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ṣé ọmọ yẹ àwọn ènìyàn tí wọ́n mú mi sìn kó tó rí pé mo dòmìnira lónìí? Nítorí wípé kí ni mo ń wá ìrànlọ́wọ́ lọ síbi tí ò ti gbé sí ìrànlọ́wọ́. Nítorí pé kí ni mo gbé sórí ìṣirò nípa ọgbà tí màá tún mi pé tí wọ́n bá sílé yóò yọ yí báyìí, tí wọ́n bá sílé yóò yọ báyìí, so tí wọ́n bá kó gbogbo ẹgbàá jọ yóò di báyìí. Kò sí ọ̀kankan tí mo rí kó jọ o. Ṣùgbọ́n nígbà tí mo jókòó tí mo ní bàbá lọ́wọ́ rẹ ló wà, Jésù lọ́wọ́ rẹ ló wà, gbogbo agbára lọ́run àtayé lọ́wọ́ rẹ ló wà, ìwọ ló lè ṣe o. Bàbá ìyá kò lágbára láti ṣe o. Gbogbo agbára lọ́run àtayé lọ́wọ́ rẹ ló wà. Àánú ni mo béèrè o. Má ṣe wo ti àìgbọ́ràn mi. Má ṣe wo ti ọgbọ́n orí mi tí mo lò fúnra mi. Fàánú bá mi ṣe bàbá. Wo mo bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo bẹ̀rẹ̀ sí yan Ọlọ́run lógo. Mọ̀ ìgbà tí mo ní irinṣẹ́ àkọ́kọ́. Ẹni tí Ọlọ́run lò gẹ́gẹ́ bí áńgẹ́lì fún mi láti pèsè irinṣẹ́ àkọ́kọ́ fún mi. Àjọ rí alọ́sàn àti lóru. Kò fi gbà kan dámọ̀ pé kí ni. Báwọn mọ̀kàn sọ̀rọ̀ báwọn mọ̀kàn sọ̀rọ̀ báwọn wípé lágbájá ǹjẹ́ òní ṣe kí ni òní ràn mí lọ́wọ́ fún nǹkan báyìí. Àkàn sọ̀rọ̀ àwàdà lásán ni ó ṣe kí ni ó sì gbélé mi lọ́wọ́. Nítorí pé kí ni mo fi àyè sílẹ̀ fún Ọlọ́run wípé ṣé ìwọ ló lè ṣe. Mo ti lo agbára, mo ti lo ọgbà tí màá tó yé mi. So mo ń wá ìrànlọ́wọ́ lọ síbi kankan. Mo ń lo ọgbà tí màá tó rí láti ṣe kí ni láti sọ pé ó fẹ́ rí ìrànlọ́wọ́ gbà, ó fẹ́ ní tẹ̀síwájú, ó fẹ́ rógò lọ́dọ̀. Fi Ọlọ́run sílẹ̀. Ọlọ́run mọ ètò tí ó tò. Òun tó sọ wípé kí ni bí ìwọ bá ṣe tán tó sì kíyèsí tó pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ tó rí nínú ìfẹ́ rẹ̀, àwọn bùkún wọ̀nyí ni ó jẹ́ tirẹ̀. Kì í ṣonírọ́, olóòótọ́ ni. Máa rántí eléyìí, ọgbọ́n tó sọ ni ó ní kò sí níyì ṣùgbọ́n ó jíǹde. Ẹ rántí bí ó ti wí fún yín nígbà tí ó wà ní Gálílì. Ebi àti èyíkéyìí kan kọ́ ká rántí ipò ti sọ wípé kí ni lóòótọ́ ẹ ó rí pọ̀jù ṣùgbọ́n tí ó torí pé mi wà pẹ̀lú yín kì yóò sì sọ̀rọ̀ kan tí ó bẹ̀rù tí ò borí yín títí láì ní mo wà pẹ̀lú yín. Ó yẹ kí èmi tẹ ká rántí gbogbo àwọn ìlérí àti májẹ̀mú tí ó ti ṣe kí ni tó ti dà. Sọ pé ìwọ kò gbọ́dọ̀ yà sọ́tọ̀ àbí yà sósì láti tọrọ mìíràn láti bọ́ wọn àbí láti ṣe wọn àbí láti orí bẹ́ fún wọn. Tó bá ti ṣe léyìí ìyókù nǹkan kékeré ni. So rántí gbọ́dọ̀ yìí tó sọ wípé kí ni kò sẹ́ẹ̀dì kan tó lè ti pa àníyàn ṣíṣe sọ ẹyọ kan nínú orí rẹ̀ di funfun àbí dúdú. Lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n máa ń kun irun orí wọn tí wọ́n sọ pé wọ́n ń pààrọ̀ kọ́lọ̀ rẹ̀ ìjọ mélòó ní ṣe tí kọ́lọ̀ tó padà sí bó ṣe wà tẹ́lẹ̀. Kò sẹ́ni tó lè pààrọ̀ kọ́lọ̀ orí rẹ̀ tí ó wà títí rẹ̀ dandandandan. Àwọn tí ẹ pé ogun orí wọn gbogbo ẹ ti di funfun tí wọ́n sọ pé kò sí tọ́jọ́ àwọn ò fẹ́ irun funfun. Ojoojúmọ́ ni wọ́n lọ náwó sí yóbó tí ń sọ di dúdú. So ṣùgbọ́n kéde tí máa ti wẹ̀ nígbà tí wọ́n bá wẹ orí wọn bí ẹ̀mí ìlú kan gbogbo fún yóò ṣe kí ni o yóò tún padà wá. Àgàgà tí wọ́n bá ṣe sí kí ni tí wọ́n bá ṣe ti fárun lẹ́ẹ̀kìnní lẹ́ẹ̀kejì dúdú yẹn ó ṣe funfun yẹn ó ṣe kí ni ó tún padà wá. Yẹ pé kò sí ẹni náà tó lè sọ irun ẹyọ kan di funfun àbí dúdú. Ọlọ́run kan ló lágbára láti ṣe yẹn. Àwọn kan sì ń wá irun funfun yẹn wọn kò sí kí ni wọn ò rí. Ọmọ tí wọ́n bí lónìí òwú sì ní irun funfun lórí nígbà táwọn kan ti dàgbà tí wọ́n lọ tán sáà náà sọ pé àwọn fẹ́ ní irun funfun lórí. So nípa agbára nípa ìlàkàkà nípa àròyé rẹ nípa àìsàrí káàkiri rẹ gbọ́ mi kò sọ́nà àbáyọ fún ọ. Ọ̀dọ̀ Ọlọ́run nìkan lọ́nà àbáyọ wà. So nípa ìsàrí káàkiri tó ń sàrí káàkiri rẹ nípa lílo ọgbà àti màtúrì rẹ
tó bá tètè jáwọ́ kó ronú padà wà tó padà bára rẹ nínú túbú, wà tó padà bára rẹ nínú bòjì, wà tó padà bára rẹ nínú àhámọ́, wà tó padà bára rẹ nínú bẹ́ẹ̀ ti pé nínú ẹ̀wọ̀n àti ìwà àtògùn àti àyànmọ́ rẹ gbogbo pátá. Nítorí pé kíni ó fi àyè sílẹ̀ fún àwọn agbára àjọbọ òkùnkùn láti lè dáwọ́ láti lè rí ọmú padà. Àwọn tó ń wò àwọn kan náà ni wọ́n mọ̀ sọ fún ọ wípé wá àwa náà dàbáyọ àwọn ṣí láti ràn lọ́wọ́ láì mọ̀ pé kíni wọ́n tún padà mú ọ lọ sínú bòjì àbínú ẹ̀wọ̀n. Wá wò ó ẹ̀wọ̀n tí wọ́n mú ọ lọ lọ́tẹ̀ yìí àbínú bòjì tí wọ́n mú ọ lọ́tẹ̀ yìí àbínú àhámọ́ tí wọ́n mú ọ lọ́tẹ̀ yìí yóò burú tọ́lá kọ̀ọ̀kan lọ. Ìtí tó jẹ́ pé kíni máa rántí ọ̀rọ̀ Ọlọ́run, máa rántí àwọn ìlérí àti májẹ̀mú rẹ̀. Gbàgbọ́ ọgbọ́n tó wí ni ó ní àníṣe níwọ̀n bá tí àwa bá ti lè gbàgbọ́ láti ṣe gẹ́gẹ́ bí ohun tó ń padà ṣe fún wa, òun gbénu wa àwa náà sì ń gbénu rẹ̀. So a ti di ọ̀kan pẹ̀lú Ọlọ́run níwọ̀n bá ta ti di ọ̀kan pẹ̀lú ohun tó pé òun sì ń gbénu bàbá. So àwọn bá ń gbénu rẹ̀ ẹ pé àwa náà ti ń gbénu ta ni o inú bàbá. Yé dààmú yé fòrò káàkiri mọ́ yé sáré káàkiri mọ́. Ọ̀rọ̀ ṣẹ́ tó ní kò yí ọ yẹn fọ̀rọ̀ lẹ̀ gbàgbọ́ Jésù ti jíǹde iṣẹ́ yẹn ó ṣe kíni ó ti bẹ̀rẹ̀ sí fọwọ́n àlàyé yóò rojútùú. Ọ̀rọ̀ ọmọ tó ń sọ wípé ọjọ́ ọmọ ń pè ọ́ lága òrọ́ bọ́ bí ó ṣe kíni ó ṣe kíni wo mọ́kàn kúrò níbẹ̀ mọ́ yọ̀ mọ́ gbólúwaga mọ́ dunnú nígbà gbogbo wàá di abèjì yàbẹ̀ wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àrùn kọfẹ́ àlàyàfẹ́ wo kì í ṣe àrítàn sákàkì kò lè gbà o kàkà bẹ́ẹ̀ ó tún mọ dákún wàhálà rẹ ni o. Gbogbo tí wọ́n fọkọ́ ọmọ fi rada sọ́mọ tí wọ́n fi ń ṣe, gbogbo tí wọ́n fọ pé kọ́ ọmọ jẹ sọ́mọ tí wọ́n fi ń ṣe. Mọ́ gbàgbé o ìfẹ́ tí a bá fi ewé àti egbò tá bá fi pinlẹ̀ rẹ̀ níjọ́ tí ewé bá ti sunko wàhálà dénú o ìfẹ́ yẹn dópin nìyẹn o. Owó ọrọ̀ ọlá tá bá fi ewé àti egbò àbí ẹ̀jẹ̀ lẹ́jẹ̀ tá bá fi kó jọ mọ́ gbàgbé o ìjọ́ kan ń bọ̀ tí gbogbo yóò ṣe kíni yóò sunko. Ẹni tó fún ọ òun náà ni ọ̀rọ̀ jóná tí ó fi sunko ìyẹn Sátánì tí ó ti di wàhálà gidi gan. So kí ló dé tó jókòó ara rẹ jẹ kọmọ tìrẹ ẹbọ ní àjàgà mi inú túbú àbínú bójì mìíràn mọ dúró nínú ìfẹ́ Ọlọ́run mọ mú ìpòrúru ọkàn bá ayé rẹ mọ yọ̀ níwájú Ọlọ́run aláṣepé ó wà pẹ̀lú rẹ ó wà pẹ̀lú mi ó wà pẹ̀lú kankan láti mọ ṣàṣepé nínú ayé gẹ́gẹ́ bó ṣe ṣàṣepé nípa ikú ìtàjẹsẹ̀ àti àjíǹde rẹ̀ èyí tí ó sì gba kọ́kọ́ lọ́wọ́ gbogbo tí ń ṣe òkú ìsà òkú ibojì tó sì gba tó de gbogbo ìgbèkùn ní ìgbèkùn tó sì jókòó ní apá ọ̀tún Olódùmarè èyí tí a ti gbé gàgìrì ju gbogbo àwọn lọ èyí tí a sì fún lórúkọ tó borí gbogbo orúkọ lọ ní orúkọ ti Jésù Kristi ní Násárẹ́tì àjíǹde àti iye Jésù Kristi rẹ̀ èyí tó wọn ṣiṣẹ́ ìgbàlà ìṣàṣepé nínú ayé mi àti ẹ̀yin nínú dè ìgbèkùn àhámọ́ gbogbo àjàgà gbogbo èyí tí ó ti fún wa ní òmìnira kúrò nínú rẹ̀ àti ògo wa àti àṣẹ àti àyànmọ́ ẹnì kọ̀ọ̀kan wa láì àti lálẹ́ ohun tó tún mú wa padà bọ̀ sínú àhámọ́ àti àti gbèkùn yẹn kò ní jẹ́ kó dé bá wa bẹ́ẹ̀ ni àwa gan àti nífọwọ́ ara wa ṣe ra wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ayérayé mo dá gbogbo ògo padà sọ́dọ̀ mo sọ wípé ṣe fún agbára àti àṣẹ rẹ ọ̀rọ̀ rẹ èyí tí wọ́n fi ń ṣí mi níyè láti mọ̀ wípé kíni èyí nídìí láti mọ dára mi láàmú nítorí pé wọ́n wà pẹ̀lú mi láti mọ ràn mí lọ́wọ́ ní ojoojúmọ́ àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Ayérayé mo dá gbogbo